Lórúkọ Ọlọ́run alààyè ni a kí wa káàbọ̀ sí inú ọdún tuntun. Àgbà aládùúrà pé oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa tó fún wa. Ọdún mìíràn tún lélẹ̀ ọdún 2022. Ọjọ́ ìsinmi kìíní lẹ́yìn Ẹ̀pífánì. Àkòrí ẹ̀kọ́ wa fún ọdún yìí ni Olúwa Ọlọ́run àti ìjọba àlàáfíà. Ẹ̀ka àkòrí tí a wà báyìí ni àwọn ọ̀nà ìfihàn Ọlọ́run sí ọmọnìyàn. Orí ọ̀rọ̀ wa tí òní ni ìwé mímọ́. À ń wo bí Ọlọ́run ṣe lo ìwé mímọ́ láti fi ara rẹ̀ hàn ọmọnìyàn. Ibi kíkà wa ní Tímótì kejì orí ìkẹta ẹsẹ̀ kẹrìndínlógún sí ẹsẹ̀ kẹtàdínlógún. Lórí ètò yìí lónìí a ti ní àwọn bàbá wa pàtàkì láti ìkan nínú àwọn agbègbè wa tá ò jọjọ máa wo ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ẹni àkọ́kọ́ ní apá ọ̀tún mi bí àwọn náà ni Evangelist Victor Oguntan. Bàbá ẹ káàbọ̀ sórí ètò yìí. Bẹ́ẹ̀ náà ni ní apá àlàáfíà mi níbí mo níkan nínú àwọn bàbá wa ní àti Yewa Northwest Archdeaconry bákan náà tí wọ́n ń ṣe Evangelist Oladiiji David. Bàbá ẹ káàbọ̀ sí orí ètò yìí. Torí náà kí a tó tẹ̀síwájú mo fẹ́ kí Evangelist Oguntan bá wa wo ẹ̀ka ibi kíkà wa fún ọ̀rọ̀ Ọlọ́run fún ọ̀sẹ̀ yìí. Tímótì kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkẹtàdínlógún. Gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run tí ó sì ní èrè fún ẹ̀kọ́, ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ fún iṣẹ́ gbogbo. Èrèdí nìyí tí Ọlọ́run fi ara rẹ̀ hàn wá nínú ọ̀rọ̀ rẹ̀ kí a lè máa kíyèsí ká sì lè máa ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Èròǹgbà láti rí ìwé mímọ́ bí ọ̀nà tí Ọlọ́run gbà fi ara hàn ènìyàn àti láti ní òye ìwé mímọ́ gẹ́gẹ́ bí ohun Ọlọ́run tó sì yẹ kí a gbọ́ kí a sì tẹ̀lé. Ìfáàrà nínú ọjọ́ ìsinmi àkọ́kọ́ ní Ẹ̀pífánì ó tọ́ka sí àfihàn Kristi fún àwọn kèfèrí tí àwọn amòye ní Mátíù orí kejì ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkejìlá tí wọ́n wá kí nígbà tí áńgẹ́lì Olúwa fi ara hàn wọ́n wípé àti bí olùgbàlà. Ẹ̀kọ́ wa fi hàn pé ìwé mímọ́ wà nípasẹ̀ ìmísí Ọlọ́run gẹ́gẹ́ bí a ti rí kà ní Tímótì kejì yẹn orí ìkẹta ẹsẹ̀ kẹrìndínlógún sí ẹsẹ̀ kẹtàdínlógún. Òun sì ni orísun ìmọ̀ wa nípa rẹ̀. Ìwé mímọ́ ní àṣẹ ìfihàn Ọlọ́run tí a kọ sílẹ̀ nípa ìwà ẹ̀dá àti ètí Ọlọ́run. Torí ohunkóhun tí a bá fẹ́ mọ̀ nípa Ọlọ́run, ohunkóhun tí a fẹ́ mọ̀ tí Ọlọ́run ti ṣe tàbí tí ó máa ṣe, ó wà nínú ìwé mímọ́. Láì ṣe àní-àní nípasẹ̀ ìwé mímọ́ ni a fi lè ní ìmọ̀ Ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Atọ́nà fún ìjíròrò wa ní ọ̀sẹ̀ yìí màá bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa Evangelist David Oladiiji. Wọ́n ní pẹ̀lú ìtọ́kasí ibi tí a ti kà ìyẹn ní Tímótì kejì orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún sí ẹsẹ̀ kẹtàdínlógún yẹn, báwo ni o ṣe lè ṣàlàyé ìwé mímọ́ gẹ́gẹ́ bí ọ̀nà ìfihàn Ọlọ́run pẹ̀lú Róòmù orí kàdógún ẹsẹ̀ kẹrin. Ẹ ṣé bàbá wa nínú Olúwa. Ìwé mímọ́ jẹ́ ìwé ìkọ́ni, ìtọ́ni, ìbániwí fún ìgbé ayé òdodo tí ó ní ìrètí nínú Kristi Jésù kí a sì lè mọ àtúbọ̀tán ohun tí a ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Ìtọ́ni, ìbániwí kí a lè ní ìmọ̀ Ọlọ́run kí a lè mọ àtúbọ̀tán ohun tí a ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Ẹ ṣé. Ìbéèrè kejì, gẹ́gẹ́ bí Kristẹni, kí ni ìdí tí a fi ní láti máa kọ́ ọ̀rọ̀ Ọlọ́run lóòrèkóòrè gẹ́gẹ́ bí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí ti sọ? Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yẹn mo fẹ́ kẹ́ máa dárúkọ rẹ̀ kẹ́ máa dẹ̀ máa tọ́ka sí. Tí a bá wo orin Dáfídì ìkọkàndínlọ́gọ́fà ẹsẹ̀ ìkarùnléníàádọ́rùn rẹ̀,
fìtílà. So bákan náà pẹ̀lú ẹnikẹ́ni bá sí nínú ìmọ́lẹ̀ tí ń ṣe fìtílà yẹn kò ní kọsẹ̀, bẹ́ẹ̀ ni kò sì ní ṣe kíni o, kò ní ṣubú. So tí a bá wo nínú ìtẹ̀síwájú bẹ́ẹ̀, tá bá tún wọ ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ó fún ní ó jẹ́ ká lè dàgbàsókè nínú ẹ̀mí. So bákan náà ní Róòmù orí 10 ẹsẹ̀ 17 ó ní nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá. So nígbà tí a bá gbọ́ ọ̀rọ̀ yìí a dàpọ̀ mọ́ ìgbàgbọ́ wa, a jẹ́ kí ni o, ká túbọ̀ ní kí ìgbàgbọ́ wa kó túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ sí i. So bákan náà ó tún tẹ̀síwájú nínú ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 17 sí 15. Ọlọ́run jẹ́ jígí èyí tí a fi ń wo ara wa, a wo bí a ti ṣe, bí a ti nǹkan ohun tí a hù ní ìwà, a tún fún aláǹfààní láti lè mọ bí a ti lè ṣe àtúnṣe, láti lè ṣe àtúnwò ìwà yẹn. So Ọlọ́run tẹ̀síwájú ní Pétérù 1 orí 2 àti ẹsẹ̀ 2. Ó ní Ọlọ́run ó jẹ́ so bíbí ọmọ wa ti nílò wàrà, bẹ́ẹ̀ ni láti máa mú, bẹ́ẹ̀ ni àwa gan nílò Ọlọ́run láti máa ṣe àfẹ́rí ọ̀rọ̀ Ọlọ́run kí ó lè máa mú wa dàgbà sókè, kí a lè máa dàgbà nípa ti ẹ̀mí. So ohun tí àwọn bí tí a kà yìí tó ń tọ́ka wá sí nìyí. Ẹ ṣé. Tó náà gbogbo olùgbọ́ mi lónìí tó jẹ́ Kristẹni tó dẹ̀ fẹ́ dàgbà nípa ti ẹ̀mí tàbí tó fẹ́ bá Ọlọ́run ní ẹ̀mí àti ní òtítọ́, kò sírú ẹni bẹ́ẹ̀ tó lè fi ọ̀rọ̀ Ọlọ́run ṣeré. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àmín. Síwájú sí gẹ́gẹ́ bí Jóṣúà orí 1 ẹsẹ̀ 8 ti sọ, bàbá wa Oladiiji wọ́n ní kí ni àṣẹ Ọlọ́run àti àǹfààní rẹ̀ fún wa ní ìbámu pẹ̀lú ìwé mímọ́. Gẹ́gẹ́ bí a ti ṣe rí nínú ibi tán tọ́ka wá sí níbi kíkà yẹn, Ọlọ́run pa àṣẹ fún wa pé ìkíní ìwé òfin yẹn tí í ṣe ọ̀rọ̀ rẹ̀ kò gbọdọ̀ kúrò ní ẹnu wa. Ìkejì, ká máa ṣe àṣàrò nínú rẹ̀ ní gbogbo ìgbà, ọ̀sán ni tàbí òru. Ìkẹta òun ni pé kí a kíyèsí ohun tí a kọ sínú rẹ̀ yẹn, kì í ṣe kíkíyèsí nìkan, ká fi nǹkan yẹn ṣe ìwà hù. Àǹfààní tó wà nínú ẹ̀ tá bá ṣe àwọn nǹkan wọ̀nyẹn ni wípé Ọlọ́run yóò ṣe ọ̀nà wa ní rere, yóò sì dára fún wa. Ẹ ṣé bàbá. Àṣírí ńlá ni Ọlọ́run tún fún wa lónìí nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹnikẹ́ni tó fẹ́ kí Ọlọ́run ṣe ọ̀nà ní rere tó dẹ̀ fẹ́ ní àlàáfíà àfi kí ó máa ka ọ̀rọ̀ Ọlọ́run kó sì máa kíyèsí láti ṣe àwọn nǹkan tó rí nínú rẹ̀. Ó dẹ̀ fẹ́ láti ṣe bẹ́ẹ̀, Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní ọdún yìí. Ìbéèrè tí ó kàdí ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí, bàbá wa Evangelist Oguntan wọ́n ní láti inú ìrírí ìgbàlódé, báwo ni àwọn kan ṣe ń fi ìwé mímọ́ rẹ́ àwọn mìíràn jẹ? Praise the Lord. Hallelujah. Tí a bá wo lónìí, ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ Ọlọ́run ló ti pọ̀ ní ìgboro tó sì gba ayé kan. Ohun àkọ́kọ́ níbẹ̀ ni pé ṣíṣe ọ̀rọ̀ Ọlọ́run túmọ̀ àti ẹ̀kọ́ òdì fún èrè ara wọn, láti fi mú ara wọn kán wà ní ìrọ̀rùn. So wọn ò ṣe fún ti Ọlọ́run, wọ́n ṣe fún èrè ara wọn, ogún tó fẹ́ nínú yíyìn ọ̀rọ̀ Ọlọ́run po. So Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Ọ̀rọ̀ láti gbọ́ yẹn gbogbo ènìyàn wa. Ẹ̀yin bàbá wa méjèèjì, mo kí yín, ẹ kú atótónu látàárọ̀. Evangelist Oladiiji, ẹ káàbọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí. Evangelist Oguntan, ẹ káàbọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí. Ìwọ olùgbọ́ wa ní ilé, ọ̀rọ̀ Ọlọ́run ló ti tọ̀ wá lónìí yẹn wípé ṣọ́ra. Nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ni pé fún wa lára rẹ kí o kíyèsí, kí o kà á, kí o ṣàṣàrò nínú rẹ̀, kó lè máa jẹ́ fìtílà sí ọ lẹ́sẹ̀, kó lè máa tọ́ ipa ọ̀nà rẹ, kí ó dẹ̀ lè ṣe ọ̀nà rẹ ní rere. Ìwé mímọ́ ni ìmísí ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní àkóónú àwọn ìfihàn Ọlọ́run. Sísúnmọ́ pẹ́kípẹ́kí yóò fi òye wá sí nípa ìmọ̀ àti ètè Ọlọ́run fún ayé wa. Láti pa súnmọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àwọn ìyá kan máa gbá wa lọ síbí, gbá wa lọ sọ́run ni. Àwa gbọ́ nínú ètè Ọlọ́run àti nǹkan tí Ọlọ́run sọ nípa ayé wa. Ṣùgbọ́n ǹjẹ́ o mọ nǹkan tí Ọlọ́run sọ nípa rẹ lónìí? Ǹjẹ́ ọ̀rọ̀ Ọlọ́run kan tó bọ́ sí ọlọ́kàn lónìí tí Ọlọ́run sọ fún wa wípé ilé mọ èrò tí èmi ní fún ọ, èrò àlàáfíà kì í ṣe ti ibi, yóò sì dára fún ọ lórúkọ Jésù. Fún ìrònú, ọkàn àti ìfẹ́ Ọlọ́run wà nínú ìwé mímọ́. Ṣé ọkàn Ọlọ́run ló fẹ́ mọ̀ nípa ayé rẹ ni? Ṣé ìfẹ́ Ọlọ́run fún ẹ ló fẹ́ mọ̀ nípa ẹbí rẹ ni? Inú
ọ̀rọ̀ Ọlọ́run nìkan ló ti lè rí, yóò dẹ̀ dára fún wa lórúkọ Jésù. Àkọ́sórí fún ọ̀sẹ̀ yìí, ẹ jẹ́ ká jọ kà á papọ̀. Tímótì kejì orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún. Gbogbo ìwé mímọ́ ló sì ní ìmísí Ọlọ́run tí ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí,